Hello, èmi tó fún nọ́mbà lẹ́ẹ̀kan ni tájọ́ sọ̀rọ̀ online tí mo sọ pé mo ṣe ti yankí dín yẹn yà mo ní kí n béèrè báwo ló ṣe fẹ́ jẹun bá ṣe máa pàdé àdéhùn ìlú lówó ẹ̀ kí ló sọ sí òrìó 15,000 naira ẹ̀ mo ní fi pákéjì sí ọ̀rọ̀ mi ìwọ kó ń bẹ kò sówó kan lẹ̀ mi ìkú sórí ẹ̀ náà tí n bá gún ẹ̀ máa sọ kalẹ̀ gbogbo ìwọ náà ti rí pé èèyàn gbèjẹrẹ kan lọ sí ilé epo tí yóò máa gbowó ìwọ tó gbèjẹrẹ kan lẹ́kọ̀ọ́ fún mi lówó nǹkan tó wò pé ṣàánà ni pé oníjẹrẹ kan kí n tepo fún kí n fún ẹ lówó fẹ́ tọ́pọ̀ pẹ́ nínà lápẹ́ bí atọ́rí pé n fẹ́ fi kíkísárì àwọn afá mi ò gbọdọ̀ mọ̀ pé n fẹ́ gun òkè àràfà tiẹ̀ tó kí àràfà mẹ́ka bẹ́ẹ̀ kí n sọ kàsítánì ìwọ tó bá lọ mẹ́ka kàrà tó fi sọ kàsítánì àsítánì yà sọ̀kò mọ́ ni pé mo fẹ́ tẹ̀rẹ̀ àwọn jésù wípé káàdì kíkísárì àwọn afá mi ò gbọdọ̀ mọ̀ afá kọ́mọ́ kí Ibrahim ò gbọdọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni mẹ̀kúnnù àmẹ́dò gbọdọ̀ mọ̀ pé n fẹ́ bólóṣó mọ́jú ṣọ́ọ̀tì ló tún wá pò ní short time ni kó ń bẹ́ o kò sówó lẹ̀ ìbámu mi ni àwọn èèyàn ti miss mi online ó tiẹ̀ tó yíyù àti ìfọwọ́kàn mo sì wọ́n ti miss mi online káà ń bẹ́ wo pé kí n tún tètè tọba kára mi láti ibẹ̀ tó ń wọ sí padà tó máa hustle tí bá fún ẹjù bá kájọ ní wíkẹ̀ndì bá fún ẹjù mo fún ẹ ní 3,000 naira 7,000 gan lówó àjọ mi máa fún ẹ 3,000 bẹ́ẹ̀ ó dàbọ̀.